ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúọ̀lẹ́, ẹ káalẹ́ níbikíbi tẹ́ wá ti ń gbọ́ mi. Gbogbo èèyàn mọ káàárọ̀ òjíire mọ́ kí. Ilẹ̀ Odùwà gbé wa o, kò ní bọ̀dàlẹ̀. Lágbára Ọlọ́run, ilẹ̀ káàárọ̀ òjíire tá à ń wò níwájú yìí, á tẹ̀ wá lọ́wọ́ lágbára Elédùmarè. Ó ní kọ̀kọ̀ tí fẹ́ fi wọ̀nyí ni, ó ní kọ̀kọ̀ tí fẹ́ fi wọ̀n wá. Ṣé rí ẹ̀sìn àjòjì àti Ọlọ́run wọn àjòjì tó gbé wá sílẹ̀ káàárọ̀ òjíire? Ṣé rí kan tó sọ wọ́n dà? Ẹ wo kan tó sọ wá dà lénìí. Àwọn tó ní ẹ̀sìn yìí gan ọ̀ gbé the way táwa ṣe gbé báyìí. Ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa, ó ti sọ wá di máàmù ṣe lè pé o, ó ti sọ wá di nǹkan míì. Ó ti program brain wa ní pé tá a wá ti pariwo Jésù, tá a ti pariwo Allah, a ní rí bá ti ṣe, a ní rọ̀nà gbégbà, a ní rí láyé tó dágbé. Àti wọ́n ń pariwo ẹ̀ ń sìn ilé ayé wa tí wọ́n worst sí. Eléyìí fi wọ́n wá ní pé báyọ̀ bá ti padà sílé, ọ̀hún játijàti rédèrèdè rọ́dọ̀rọ̀dọ̀ ní láyé wa máa rí. Nítorí a lè deceive Elédùmarè, ọba àjọká ayé, ọba àṣàkẹ́ ọ̀run, a lè deceive Elédùmarè. Nítorí Elédùmarè tó fún wa ní ẹ̀sìn títí wa, ó fún wa náṣà wa, ó fún wa ní ìṣe wa, ó fún wa lórílẹ̀-èdè wa, ó dẹ̀ fún wa lédè tá a máa sọ. Àwọn òyìnbó wá gbà nǹkan ìkan tí mi dárúkọ ń sìn, àwọn òyìnbó wá gbà nǹkan márààrún yìí, ọ wá impose títí wọn, ọ impose lé wa lórí. Reason nìyẹn ta fi ń jìyà títí dọjọ́ tèmi. Ẹ wo ẹni yìí, ẹ wo kan tó ṣe lọ́dẹ̀ tẹ̀lé, ẹ wo preach tó ń preach, ẹ wo preach tó ti ń preach bọ̀, ó ti ń pariwo Jésù bọ̀, bí a kò ń sọ̀rọ̀ bíi 50 years, àbí kò ń sọ̀rọ̀ 40 years, àbí kò ń sọ̀rọ̀ 30 years ló ti ń pariwo Jésù bọ̀. Life ẹ̀ ò change sí dáadáa. Nítorí kí ni? Ó ti program brain wa, ó ti program brain ẹ̀, and kò dé ready láti change. Nítorí nǹkan tí pastor ẹ̀ tó ti gbé sí lọ́pọlọ ni. Àwọn ń bẹ lóhun Elédùmarè tó tètè yé wọn, táwọn náà padà sílé tó wá jẹ́ Ìgbò ni.